Emasobemoo ẹ̀yin àfàlẹ̀ Yorùbá Kilode kí ló ṣẹlẹ̀ gangan ẹni káyé máa dárúkọ ajé ilẹ̀ Yorùbá náà ń pe bí náà ó di dandan kájé bá wa gbé ọmọ alájé ni wá ẹni tí ajé owó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin àfà tá bá sọ ká má dárúkọ ajé ẹ̀yin náà má náwó mọ́ táyì bá ti náwó mọ́ tẹ́ ti jẹrà mọ́lẹ̀ a mọ̀ pé yes ẹ dúró lóòótọ́ àṣẹ ní dárúkọ ajé ọmọ alájé ni wá òun mọ̀ ṣe máa ń sọ wípé èmi mo rí kì ajé o làjé ṣe ń bá mi gbé èmi mà mo rí kì owó lówó ṣe ń wọlé tọ̀ mí o èmi mọ rírì ajé o mo mọ àpọ́nlé ajé làjé ṣe ń wọlé tọ̀ mí o torí mo mọ ń rírì ajé mo mọ ń tájé jẹ́ ẹni bá mọ rírì owó tó mọ rírì ọlá tó mọ rírì ajé o ó di dandan kájé ó bá gbé ẹni tájé bá wọlé tọ̀ o tó bá fẹ́ náwó arówó náà ẹni tájé bá wọlé tọ̀ o tó wọlé tọ̀ o tó bá fẹ́ rọ́lá arọ́lá nìyí ẹni tájé bá wọlé tọ̀ o kò ní lòpò ṣì mọ́ láyé èmi fẹ́ kájé ò wọlé tọ̀ mi o kájé ò bá mi gbé kájé ò máa dúró tì mí o àrọ́mọdọ́mọ mi títí láéláé kájé ò máa bá wọn gbé èmi mọ rírì ajé o mo mọ rírì owó mo mọ rírì ajé o kájé ó wà sọ́dọ̀ mi o èmi ọmọ alájé ni mí ọmọ alájé ni mí ọmọ alájé ni mí o ọmọ alájé ni mí ìyá ajé ló ń kì yín ìyá ajé ló ń kì yín ọmọ alájé ni mí o ó di dandan kájé ó bá mi gbé kájé ó wọlé mi o mo ti pájélé mo ti yájé sí àní kájé ó wọlé tọ̀ mí kájé ó wọlé tọ̀ mí o mo pàjé ìṣẹ̀dá mi má máa gbàbọdè o ajé kó wá mi rí ajé kó bá mi gbé mo ṣe sọ wípé ẹ̀bẹ̀ ni mò ń borí mi o kó bá mi bẹ̀dá mi o kó bá mi bẹ̀dá mi o ẹ̀bẹ̀ ni mò ń borí mi o kó bá mi bẹ̀dá mi o kó bá mi bẹ̀dá mi o èmi ò fẹ́ káyé mi yóò padà sí burúkú o ẹ̀bẹ̀ ni mò ń borí kó bá mi bẹ̀dá mi o kó bá mi bẹ̀dá mi o mi ò fẹ́ káyé mi yóò padà sábùrú mọ́ bó ṣe máa jẹ́ ní ẹ̀yìn tọ̀dọ̀ mi next program mi a máa treat ajé ló ń jẹ́ bí ẹ̀yin àfà Emasobemoo lẹ́yìn ajé ni lẹ́yìn ajé ni ògúngúdú sọ ajé tó yẹ pé tó bá wọlé olòṣì ó máa sọ wọ́n dọlọ́lá ni ẹ stop ṣe bẹ́ẹ̀ bóyá máa jẹ́ ní ẹ̀yìn tèmi ẹ bá mi pín káàkiri ẹlẹ́yà náà ni original ọmọ Odùduwà bó ṣe máa jẹ́ ní ẹ̀kẹ́ ní náà ìzé o.